ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè má tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè má wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótó ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ohun tí a mọ̀ rẹ́ o lórí ìbéèrè àwọn èèyàn pé kí ló pa Oríyọmí pọ̀ pẹ̀lú Súrì Ìlúpéjú afurasí adigunjalè tí ọlọ́pàá ń wá lásìkò yìí ìlúmọ̀ọ́ká ẹgbẹ́ òsáfẹ́fẹ́ àti olùdíje sípò gómìnà fún ẹgbẹ́ òṣèlú Àkọ́dù nípínlẹ̀ Ọ̀yọ́ Oríyọmí Hamzat ti sọ pé òun kò ní nǹkan kan ṣe o pẹ̀lú Babátúndé Sirajudeen táwọn èèyàn mọ̀ sí Súrì Ìlúpéjú afurasí adigunjalè táwọn ọlọ́pàá ń wá o Oríyọmí Hamzat ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé àwọn tí wọ́n lóun ní àjọṣepọ̀ pẹ̀lú Sirajudeen fẹ́ ṣe àkóbá fún ìpolongo ìbò òun ni o gbajúgbajà akọ̀ròyìn náà tó ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Àgídìgbo FM nílùú Ìbàdàn sọ pé àwọn èèyàn kan ló fẹ́ bọ òun lórúkọ jẹ́ pàápàá jùlọ pẹ̀lú bóun ṣe fẹ́ díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ló jẹ́ kí wọ́n máa sọ kiri o pé òun ní àjọṣepọ̀ pẹ̀lú Súrì Ìlúpéjú Oríyọmí sọ pé mo ti rí ìròyìn kan lórí ayélujára èyí táwọn èèyàn kan fi ń sọ pé mo ní àjọṣepọ̀ pẹ̀lú afurasí ọ̀daràn kan Sirajudeen Àdìó Babátúndé táwọn èèyàn mọ̀ sí Súrì Ìlúpéjú mo ń fi àsìkò yìí sọ pé mi ò mọ Súrì Ìlúpéjú o mi ò sì ní àjọṣepọ̀ kankan pẹ̀lú rẹ̀ bákan náà ni mi ò ṣagbátẹrù fún ẹnikẹ́ni láti ìwà ọ̀daràn bẹ́ẹ̀ sì ni èmi náà kò lọ́wọ́ nínú ìwà ọ̀daràn kankan o gbogbo àsìkò tí mo fi ṣe ìjọba gẹ́gẹ́ bí akọ̀ròyìn tó fi di àkókò yìí tí mo jẹ́ olùdíje fún ipò gómìnà lẹ́gbẹ́ Àkọ́ọ̀dù orí òtítọ́ àti òdodo ni mo máa ń dúró lé lórí ọ̀rọ̀ yìí jẹyọ o lẹ́yìn táwọn ọlọ́pàá ya bo ilé Ìlúpéjú lágbègbè Olódó Ìbàdàn lọ́jọ́ 12 oṣù kẹfà yìí lórí ẹ̀sùn ìwà ọ̀daràn afurasí adigunjalè 5 làwọn ọlọ́pàá mú nínú ilé náà bẹ́ẹ̀ ni wọ́n sì tún rí onírúurú nǹkan ìjà olóró tó fi mọ́ oògùn abẹnugọ̀ngọ̀gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún orúkọ àwọn afurasí tí wọ́n mú ọ̀hún ni Ahmed Nafiu Olúkúnmi Ọláníyì Fẹ́mi Ọdẹ́yìndé Jẹ̀lílì Akínadé àti Muyideen Àdìó èyí gan ló jẹ́ kí Oríyọmí fèsì ọ̀rọ̀ tó ń lọ lórí ìtàkùn ayélujára ọ̀pọ̀ ló ń sọ lórí ìtàkùn ayélujára wípé ìsọmọgbé Oríyọmí Hamzat ní Ìlúpéjú jẹ́ àmọ́ o Oríyọmí Hamzat ṣàlàyé pé nítorí pé ẹnìkan pàdé òun rí kò túmọ̀ sí pé òun mọ̀ nǹkan kan nípa òǹtọ̀wọ̀n gbígba èèyàn síṣẹ́ tàbí kí èèyàn jẹ́ ìbátan kò túmọ̀ sí pé èèyàn ń gbìmọ̀ pọ̀ pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ láti hùwà ọ̀daràn bákan náà ni kò túmọ̀ sí pé èèyàn mọ̀ nǹkan kan tó ń lọ nínú ìgbésí ayé irú èèyàn bẹ́ẹ̀ Oríyọmí Hamzat ló ṣàlàyé ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ náà rọ aráàlú wípé kí wọ́n jẹ́ káwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe iṣẹ́ ìwádìí wọn láì kó bá àwọn èèyàn tí kò mọwọ́ mọ ẹsẹ̀ Oríyọmí tó sọ pé òun ṣetán o láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lórí ìwádìí tí wọ́n ń ṣe tí wọ́n bá nílò òun lọ́pọ̀ ìgbà lòun ti ran iṣẹ́ ìwádìí ọlọ́pàá lọ́wọ́ sẹ́yìn gbajúgbajà akọ̀ròyìn náà sọ pé ẹni tó ń gbé ìròyìn òfegè kiri nípa òun fẹ́ bà òun lórúkọ jẹ́ ni o nítorí òṣèlú ó wá rọ aráàlú wípé kí wọ́n kọ etí ikú sáwọn tó ń gbé ìròyìn tí kì í ṣe òtítọ́ kiri Oríyọmí ní kò sí irú ìbanilórúkọ jẹ́ tàbí ìjẹ́rìí èké tó lè dá òun dúró láti má wá ìlọsíwájú àti ìgbáyégbádùn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun o bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wá. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde ooo. Bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube ooo. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé?
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.